Evangelist Ade Ifá ti fi ìkìlọ̀ tó lágbára ránṣẹ́ sáwọn kábíyèsí ńláńlá nílẹ̀ Yorùbá, Ooni Of Ife onírìṣà Ọ̀jájá, ọba Olúwo, gbogbo àwọn kábíyèsí títí tó fi kan Alaafin Oyo, tí wọ́n sì ń ṣe àpẹẹrẹ àti àkàwé lóríṣiríṣi lórí gbogbo bí àwọn kábíyèsí yìí ṣe ń ṣe orí àpèrè, gbogbo ohun tó yẹ kán máa ṣe lórí àpèrè, gbogbo ohun tí ò yẹ kán máa ṣe lórí ẹ̀, kí ni ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ẹ̀sìn tó kù. Ǹjẹ́ ó ti jókòó lórí àpèrè kó máa jókòó nílẹ̀ ńlẹ̀ nù mọ́ṣáláṣí? Ọ̀rọ̀ rèé o. Gbogbo ọ̀rọ̀ yìí ni ó jáde látọ̀dọ̀ Evangelist Ade Ifá. Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ ni Evangelist yìí fi lẹ̀ fún àwọn kábíyèsí nílẹ̀ Yorùbá. Èmi ò níran míì tàbẹ́yà míì tí màá kara mi mọ́ tí ń sọ pé ọmọ ìyá wọn tàbí ọmọ ìyá kan náà jọ ni wá. Àwọn kan ní wọ́n lè fẹ́ kí n ti ń jẹ́ran kóòtù òjìrè kóòtù, wọ́n lè fẹ́ kó bàjẹ́ torí pé láwọn kan tó mọ̀ sọ pé ọmọ ìyá wa ni inú ẹ̀sìn. Àpèrè Ifẹ̀, àpèrè Ọ̀yọ́, mo lè fi gbogbo ẹnu mi sọ pé nìkan ò fẹ́ràn rẹ̀ jù mí lọ torí kò gbọ́dọ̀ bàjẹ́ orírun mi nu. Níbo ní tún kara mi mọ́? A gbọ́dọ̀ sánà kó bàjẹ́. Èyí tí ò bá yí ọ ni kó o béèrè pé ọgbọ́ yìí ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ lórí. Tí mo bá sọ̀rọ̀ tó bá lọ látakò, ìwọ lọ ń tako ìrìn àjò orelé ayé rẹ o, ìgbégalé ayé rẹ o. Bí Ifá bá jẹ́ kó yé wa pé àgbà ò ní wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tá à ń sọ àfi ń sojú hàn bàbá ni. Àgbà ò sí nínú ilé ìta làgbà wà. Mo sọ̀rọ̀, mo ní bàbá wa Alaafin Oyo, mo ní ọjọ́ ọ̀tọ́jọ́, ìgbà òtógbà, mo sọ̀rọ̀ wọn, mo ní lọ mọ́sáàsì, ìkan jáde ọlọ́rọ̀ tí mo sọ jẹnu mi lọ. Èèwọ̀ ni kíran tí ń jí àpèrè Aláàfin kọ́kọ́ lé kéwú, èèwọ̀ ni kọ́kọ́ mọ́sáàsì. O ò tún gbọ́, èèwọ̀ ni kọ́kọ́ mọ́sáàsì, èèwọ̀ ni kọ́kọ́ lé kéwú. Bí Aláàfin ìgbà kan tó bá fúnran tí ń jẹ́ mùsùlùmí nílẹ̀ tó bá ní ẹ fi kọ́ mọ́sálásí, kìí ṣe pé máa sọ pé Aláàfin Ọ̀yọ́ ló kọ́ mọ́sálásí àkọ́kọ́ nílùú Ọ̀yọ́, bó bá fún yín lẹ̀ ọ̀tọ̀. Àsọ̀rẹ́nu ọ̀rọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Tí kì bá jẹ́ pé èèyàn bá ti mu kòló, èèyàn gbọ́dọ̀ jókòó sórí àpèrè kó máa tún lọ rè jókòó nílẹ̀ ẹ̀lẹ̀. Òrìṣà gbéni látètè dorí ẹṣin lọ, ó ti dẹni orí àpèrè. Ọba tí bá ń ṣerú ẹ̀ náà kíyèsí, ọ̀ ń bẹ lórí àpèrè àtètò tó kásẹ̀ lé. Ọlọ́run ló ṣe ọ bẹ́ẹ̀, tó o bá mọ̀ pé àyè wọn tọ́ sí ọ, fílẹ̀ fẹ́ni tọ́tọ́ sí jí ó jókòó bẹ́ẹ̀ bí ó ṣe sẹ́nu. Ọ̀ ń bẹ lórí àpèrè, ọwọ́ adẹni tó sọ̀kalẹ̀ látòrí àpèrè, ọ̀ ń lọ rè jókòó nílẹ̀ ẹlẹ̀, àbùkù ara rẹ lọ ta. Èèyàn fẹ́ràn bàbá wa Ooni Ife Ọ̀jájá, kábíyèsí bàbá, èèyàn fẹ́ràn wọn jù mí lọ. Bọ́ ọba lọ fẹ́ràn wọn jù mí lọ, orí ló mọ̀. Bọ́n bá fọ́ gbáyà tọ́lá pèrè wọ ni ìwọ náà ó débẹ̀ ìjọ kan, bọ́ ọba débẹ̀ kọ́ mọ́ bàjẹ́ ń tèmi. Ohun tẹ́nìyàn ọba sì fẹ́ kọ́ bàjẹ́, èèyàn máa dáàbò bo bẹ̀ ni. Kọ́ lẹ́tọ̀ọ́ sí kò ní kọ́ dáàbò bo pò. Tó bá jẹ́ pé ẹni tó ní orí ọ̀fẹ́ láti dáàbò bo ipò ní bá ń dórí ipò ni, a mọ̀ pé àyè ipò yẹn àyè ọlá ni. A mọ̀ pé àyè ipò yẹn àyè àpọ́nlé ni. Àkàìmọye àwọn bàbá wa, àwọn ọba wa tó jẹ́ pé nítorí pé ẹ sí fìlà, ẹ jẹ́ ká gbàdúrà, ìní ò mú wa lọ ṣọ́ọ̀ṣì mọ́, wọ́n sì jókòó ara wọn jẹ́. Ọlọ́run á kọ̀ wọ́n. Ọlọ́run á kọ̀ wọ́n. Gbogbo ọjọ́ eléyìí tó jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ fún yín, kìí ṣe Kùránì ni wọ́n fi sọ̀rọ̀, kìí ṣe Bíbélì ni wọ́n fi sọ̀rọ̀. Kí wọ́n á tún ní táwọn á sọ pé bẹ́ẹ̀ lápá láti máa lọ rè é dúpẹ́. Tó bá jẹ́ pé ìrìn àjò ń bá lọ pẹ́nu, wọ́n fi sí ìrìn àjò náà sínú ètò ẹ̀yìn náà máa ṣe. Ó kúkú wúrawọ̀ kó ṣe bí òṣùpá. Olódùmarè ọba òkè ń ló dirí ẹwà fákùkọ, ó ní ọmọ ọkọ kálé ayé. Gbogbo tí ń jẹ́ lọ́balọ́ba tẹ́ ń bẹ nípò orí ọ̀fẹ́ lẹ́ni. Ẹ má lo àsìkò ipò kẹ́ ẹ má bàa bí orúkọ tí ọ̀dà lẹ́yìn wa ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ ọba ní dojú tì wá, ìwọ náà dẹni àdójútì láyé, ó tó dẹni àdójútì nígbà ọba tó lọ rí bá àwọn alálẹ̀ pàdé. Bàbá là ń sọ̀rọ̀ pé kí n ti ń jẹ́ àpèrè ọba kọ́ mọ́ bàjẹ́, n ti ń jẹ́ àpèrè ọba kábùkù ọmọ ba. Ẹni tó bá fẹ́ tí òdì gbọ́ ni kó kíyèsí o, pé kí lọ́mọ ìwí. Èmi ò níbo mi ti ń lọ. Ẹ̀yàwó ìran wo ni mo fẹ́ kára mi mọ́ bí kì bá ṣe ìran kò tó òjire. Mo rántí
ní 2010 9 to 10 nígbà tí mo fi ráàyè tí mo fi ń kọrin ìṣẹ̀ṣe tí mo ń kọrin nígbà náà mo lóore ọ̀fẹ́ láti ṣe késẹ̀tì nígbà náà tí mo pè ní ìwà lẹ̀sìn. ọpẹ́ lọ́wọ́ ọ̀gá mi alága wa lẹ́nìí bàbá mi olúwo fáyẹmí fákáyọ̀dé fátúndé àwọn onírúnmọ̀lẹ́ lò láti jẹ́ promoter nígbà náà. àwa fẹ́ ṣiṣẹ́ wọ́n gbọ́ wò wọ́n lọ́nà orin tí àwọn ń gbọ́ yìí tuntun lọ́jẹ́ létí àwọn o wọ́n ti ń kọrin fání tòótọ́ ṣùgbọ́n gbogbo string tẹ́ fẹ́ lò yìí gbogbo tí ń jẹ́ jìtá ni keyboard ni bí ṣe ń bẹ nínú ẹ̀ yìí wọ́n láwọn ò gbọ́ rí mo ní ẹjẹ́ àṣebáwọn ọmọ táyé bí láyé ń pọ̀n níbi tá a bá lè ayé dènù iṣẹ́ yẹn jáde ń gbà wọn ẹlòmíì ayánu gbàgà adéfà ń kọrin ṣùgbọ́n bí ṣe ń kọrin tó kíní tí wọ́n máa tẹ̀nu rẹ̀ tí wọ́n máa dún pọ̀n rárá wọn ẹnìkan ni òjé ńlá ìkí rẹ̀ lẹ́nìí wá ń kọ́ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ò fẹ́ tàn rárá tí wọ́n sọ pé adéfà borí rẹ̀ ṣe dáa tó jìtá tí ń play nù rẹ̀ ìní òsì nínú ìṣẹ̀ṣe gbogbo wọn pátá ní ń jó bóró lẹ́nìí o àbí mórò lẹ́ẹ̀ pé ṣùgbọ́n náà mi dùn pé kò séèyàn tí ọkọrin ìṣẹ̀ṣe lẹ́nìí tí ò ní fi kún ó ti di ntáyé ń gbọ́ ó ti di ntáyé ń jó. ẹ wo ìrìn àjò Benili 100 nínú iṣẹ́ tí wọ́n ń ṣe ẹ wo ìgbéga tó mú bá ẹ̀sìn ẹ wo ìgbédìde àṣeyọrí tó mú bá ẹ̀sìn tá à ń ṣe ìṣẹ̀ṣe wa kẹ́nìkan wá sọ pé bórin wọn ti ń kọ́ bó ṣe dáa tó àìlákùbà àdáparọ́ ìbàjẹ́ lọ fẹ́ ṣe. nígbà tó kọrin tó ní bàbá dúdú ní bàbá wa o aṣọ funfun wà lára wa o ìrọ́kẹ́ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn sóhun ni ìyá ọmọ àwo. ọ̀tá ọ̀fẹ́ kárẹ̀rù ká sọ torí Jésù ò lè dé mọ́ Ifá ń gbáyé ẹrù bá pásítọ̀ ìdá mẹ́wàá ò lè pé mọ́ Ifá ń gbáyé o ìṣẹ̀ṣe ń gbáyé lọ. ẹ̀yin náà play agogo sí kẹ́ ò bó ṣe dùn gbọ́ létí ẹ lu agogo ẹ lu àdàmọ̀ ẹ gbé lókè lókè ẹ gbé lókè lókè ò bí ó ṣe ṣe jọra wọn ọmọ táyé ń bí láyé ń pọ̀n tá a bá rọ ọmọ tí bá ń lò lànà kan láti fi gbé ti ń jẹ́ ohun tá à ń ṣe tí bá fi ń gbé lárugẹ ẹ má jẹ́ á sọ pé n ti ń ṣe ohun aburú ni àdáparọ́ ìrònú rẹ̀ lọ fẹ́ sọ fáyé. ọkọrin nígbà náà ó fi sọ̀rọ̀ pẹ̀lú ọba ẹ̀mí àti ìlú Ìwó ẹ jẹ́ àkíyèsí lẹ̀ ṣé bí ìlú Ìwó la ti kọ́kọ́ rí ọba tó dé adé tíyàwó ẹ̀ náà dádé ṣé ń bẹ nílẹ̀ kóòtù òjìire ni ẹ jẹ́ àyìn ọ̀fà ẹ jẹ́ àyìn oró ẹ jẹ́ àyìn ẹni ọ̀tàfà dọ́dọ̀ ẹranko tá a fi rẹ́ran jẹ. bàbá wa Aláàfin Ọ̀yọ́ ó korí òkè ní ojú gbogbo ní wò yín ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin lẹ ló kọ bàbá yín tó bá wù yín ẹ tẹ̀mẹ́rẹ̀. bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin lẹ ló kọ bàbá yín tó bá wù yín ẹ tún ṣe. kí ló bí di èyí tí mò ń sọ yìí ẹ rántí orò ẹ ti ṣe ẹ ti débẹ̀ bẹ́ẹ̀ bá ní kò sí tẹ́nì kankan ó ṣe pé ẹ ti dórí ipò etí máa ń ṣera rẹ̀ a máa tó mẹ́wàá ṣe bó lùwò ní rí màláìka wọn ó ní tírélà fẹ́ gbá wọn òun kàn rán màláìka ní ọ̀fọ̀ fa tírélà àdápaarọ́ nù àdápaarọ́ nílùú Ọ̀yọ́ bàbá ẹ̀ ń jókòó sórí àpèrè tẹ́ẹ̀tù gbẹ́sẹ̀ lé àga tíyàwó yín náà fi ń jókòó ni wọ́n á ṣe déédéé àga tiyín sẹ́kìlejò máa ń yánu agbọ́pẹ́ lọ rí dúpẹ́ mọ́sáàsì ìbọ́pẹ́lẹ́ lọ́dún lọ́jọ́ tí ẹ fẹ́ lọ sílé ìjọsìn tẹ́ ẹ fẹ́ lọ sílé ìṣẹ̀ṣe láti lọ rí dúpẹ́ ìyàwó yín ò lọ o ìyàwó yín ò lọ o. bàbá wa Aláàfin Ọ̀yọ́ àpèrè Ọ̀yọ́ kọ́ là ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí là ń bá yín sọ iyì àtàpẹ́lẹ́ tí ń bẹ f'Aláàfin tẹ́ ẹ bá bàjẹ́ tẹ́ ẹ bá ṣàtúnṣe kẹ́ ẹ má pọ́nlé ba ju àwọn ẹni tàná lọ. ọwọ́ yín ló wà tí bàbá yín ni kì í ṣe bàbá tèmi ìsí tí ọ̀rọ̀ ń bẹ láyé téèyàn bá rẹ ni sọ ti ń jẹ́ níwọ̀n ọ̀rọ̀ fún ó kù sí lọ́wọ́ ẹ má bẹ nínú ọba tó bí wọn máa pàṣẹ fún kẹ ẹ má bàa kún àwọn babaláwo tí wọn sọ pé wọn dáfá ẹ má bàa ṣe kún ẹ jẹ̀bi. bàbá wa ń dé Abímbọ́lá kábíyèsí bàbá àbọ̀rọ̀ àbọ̀ ìsà ẹ má sùn o torí pé níjọ́ tẹ ti ń bá ní àjọ ayé yín bọ̀ níbi tẹ́ ẹ bá dé ẹ ń bẹ nínú ẹni tí ayé ń mú yangàn kódà irú èmi èyí tẹ́ ẹ ṣe nígbà tẹ́ ń bẹ nípò olóṣèlú ń jọ sí tẹ́ ẹ fi resign ìrìn àjò tí ń bẹ ńlẹ̀ ìkọ̀gbọ́ òbó kọ yín jẹ́ ẹ kíyèsí kí ẹ̀bi ìrìn àjò yẹn kí wọ́n má bàa sọ pé lákòókò ìgbà tó kàn yín pé ìrìn àjò yẹn ò dáa tàbí bẹ́ẹ̀ ti ṣe kìí ṣe báwọn alálẹ̀ bí ṣẹ̀ṣẹ̀ ṣe fẹ́ ẹ sì máa ń èèyàn wa ọ̀rọ̀ a máa dùn lẹ́nu wọn láti sọ pọ̀ tí ayé bá lé èèyàn dáa kìí ṣe dídá ọjọ́ kan ni wọ́n fi sọ fún ọ̀pọ̀ dáa ọmọ dáa díẹ̀ díẹ̀ ni wọ́n sì sọ pé èèyàn dáadáa ni ọ́ tí wọ́n bá léèyàn burúkú léèyàn kìí ṣe burúkú ọjọ́ kan ọmọ burú díẹ̀ díẹ̀ ni wọ́n sọ pé èèyàn burúkú ni ọ́ a sọ̀rọ̀ àwọn kan lọ́rọ̀ tá a sọ jẹnu wa lọ ṣé bí n tẹ́ ń gbìjà
iná lè rán wa lọ sí Mẹ́kà lẹ́ ń gba sọ́hárà mi hùn wọ́n má sọ́hárà mi wá ibẹ̀ yìí náà gbọ́ kí láàtún fèyí hùn ṣe. èyí tẹ́ fi máa ń fún mi lésì èsì ọ̀rọ̀ bẹ tẹ́ ẹ̀ ráàyè dáhùn o àwòrán yìí ẹgbẹ́ bẹ̀ ẹ ti rí lọ́jọ́ tí mo ti béèrè pé n ti ń bẹ́nu Kàábà yìí àti ìráàfà àtọ̀ jáde tó sọ̀rọ̀ lórí ẹ̀ tó sọ pé òótọ́ ni tàbí rọ́ ṣé n ti ń bẹ́nu Kàábà rí àwòrán tá a fi hàn yìí tẹ́yìn àfáà rí ẹ̀yin sẹ́ríkì mọ́ndíù ẹ̀yin àlùkẹ́ńbà èdè lárúbáwá náà ló ti nítumọ̀ kò lédè ìgbàmí màlímù ìmáàmù gáúsù ṣéwù gbogbo ń tà ń kà sílẹ̀ kí lèdè rẹ̀ yín wá kí ni àfiwé rẹ̀ kí láà pè ẹ tún package everything ẹ tún fún mọ́gàjì àwa náà tó dẹ́ tí tó ń gbé mọ́gàjì lérí yóò padà ránjọ́ kan ní ti ń jẹ́ mọ́gàjì ó kọ́ wa kọ́ èdè haúsá ní ń jẹ́ mọ́gàjì. ọ̀gá àwa ò níbi tá a lọ la ṣe fẹ́ kí ní àjò yẹn ó bàjẹ́ níbo la kára wa mọ́ èmi ọ̀sọ̀tàn ní èso pìtàn ẹ lágbájá ìtàn tí ń pa ìsọkúsọ ní sọ dẹ̀dẹ̀rìn ìgbọ́kúgbọ́ tí wọ́n ti sọ fún ọ lọ ń gbọ́ ńlọgbọ́ ló ṣe bọ́yá òtítọ́ ọ̀rọ̀ ni bọ́n bàbá wa ti ṣe tí ní àjò ń tẹ̀ fi rí dé bá ìlà ń tọ́ka rẹ̀ o àpèrè Ọ̀yọ́ ọkọjá ntẹ́nìyàn lè sọ̀rọ̀ sí àpèrè bàbá wa onírìṣà ọkọjá ntẹ́nìyàn lè sọ̀rọ̀ sí àwọn tí wọ́n ń bẹ lápèrè lèèyàn ń pàkíyèsí wọn kéèyàn mọ̀ bá a ṣe máa rí màláìka mọ́tò ń bọ̀ tírélà yẹn fẹ́ gbà màláìka kan fa tírélà báyìí ni àdàpàárọ̀ nù á tún á bà fún wa o ọmọ ẹjọ́ ní mò ń bọ̀. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn òun lẹ ti gbọ́ lẹ́nu nípa àwọn kábíyèsí wa ńlẹ̀ Yorùbá ṣé bó ṣe rí náà nìyẹn ṣé ẹ̀yin ní èròǹgbà míì nípa gbogbo ohun tí wọ́n sọ yìí ẹ ṣe mọ̀ pé ìgbà kan wà náà tí àwọn èèyàn ń sọ bí àwọn kábíyèsí kan ṣe ń bọ̀wọ́ lóríṣiríṣiríṣi àti bó ṣe yẹ kí wọ́n máa bá àwọn èèyàn ṣe ṣùgbọ́n àwọn kan tún gbàgbọ́ pé ọ̀làjú ló dé tí àwọn nǹkan kan fi yí padà wò pé kò sí nǹkan kan nu gbogbo ẹ̀ náà pé asán lórí asán wá ọ̀rọ̀ rèé o ẹ dá sí báwo ló ṣe rí lọ́dọ̀ yín gbogbo gbogbo ìkìlọ̀ tí Ifagelist yìí fi lẹ̀ fáwọn kábíyèsí pẹ̀lú bó ṣe kan ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àṣà àti ìṣe wa ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé o ẹ dá sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu